gàgọ̀ owó abẹja ẹja ràbàtà lọ́jọ́ tòní ẹjọ́ jẹ́ kí gbogbo ayé kọ́kọ́ tiẹ̀ kọ́ mọ̀ wípé ọwọ́ abá ẹja ràbàtà lọ́sàn-án ọjọ́ tòní ẹ jẹ́ kí gbogbo tiẹ̀ kọ́kọ́ mọ̀ náà kí lorúkọ yìí kí ni gbogbo ẹ̀ mọ́ra wọn. ẹ̀yin mi ẹ káàsán o ẹ káàárọ̀ o ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń rí mi o orúkọ tèmi ni Ajíbọ́lá Olúbàjò aka Májìyàn. Kí ni ó dé náà tí gbogbo èèyàn fi ń pè ní Májìyàn iná ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ mọ̀ náà. well Májìyàn yẹn inú sinimá mi tí mo ṣe jáde lórúkọ yẹn ti jáde wá. Ló ti jáde. Bẹ́ẹ̀ni Májìyàn ní táìtù. Ní táìtù ẹ̀ ok àdúpẹ́ o àti máa ń wò yín tipẹ́tipẹ́ lórí fíìmù ní gbogbo ẹ̀ ní lọ́tún lọ́sì mọ́ra wọn lórí YouTube lọ́tún lọ́sì ṣùgbọ́n kí ni èròǹgbà yín tẹ́ fi join tó fi jẹ́ pé artist ni ó wù yín láti máa ṣe. Ṣe rí ọ̀rọ̀ tẹ́ bèrè wọ́n ti bèrè lọ́wọ́ mi bẹ́ẹ̀ náà ní orí èdè kan tí mo lọ. Mo fẹ́ràn eré ìtàgé gan mo fẹ́ràn sinimá ó wá láwọn kan tí mo máa ń wò tẹ́gbẹ́ máa ń wò wọ́n báyìí mo máa ń wò pé mi náà fẹ́ dàbí wọn ṣé ti yé yín. Tẹ́ fẹ́ dàbí wọn ẹ jẹ́ ká mọ̀ lára àwọn tẹ́ ẹ máa ń wò ń gbà yẹn tẹ́ ẹ máa fi ń ṣe àríkọ́ṣe tẹ́ fẹ́ dàbí wọn ẹ jẹ́ ká mọ̀. Nígbà yẹn kọ́lọ́ bá mi fọ̀run kẹ́ ìyá wa tí mo fẹ́ dárúkọ wọn yìí ìyá wa Ìjẹ̀wùrù ara àwọn tí mo máa ń wò ń gbà yẹn tí mo fẹ́ràn. Màmá Ìjẹ̀wùrù ìyàwó Dr. Aisho Pepe. bẹ́ẹ̀ni kọ́lọ́ bá mi fọ̀run kẹ́ wọn ara wọn ni àǹtí Yétúndé Wùmí. Bẹ́ẹ̀ni ara wọn ni àwọn tó tún jẹ́ mẹ́ńtọ̀ mi náà tí mo tún wá dé tíátà tí mo tún wá òpè kí àǹtí Tóyìn Ìyè Tóyìn Adégbọlá aṣẹ́wó tó rí Mẹ́kà Madam Ṣajẹ Alhaja Fausat Balógun gba àwọn tí ṣe mọ̀ pé gbà mí tẹ́ bá ń wo sinimá ẹ máa wò pé àwọn ẹni yìí obìnrin ni wọ́n ṣe ń ṣe kí wọ́n kó tán ìyá wa ìyá Rainbow. Mama Rainbow. Mo fẹ́ràn wọn o. Fẹ́ràn wọn gan. Bó ti pẹ́ tẹ́ ti wà ńbẹ̀ ọgbọ́n lẹ wá ń dá sí tẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà yẹn lọlẹ̀ àdẹ̀sí rí ń gbọ́ à ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn ọgbọ́n lẹ ń dá sí báwo lẹ ṣe ń ṣe gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ ń lọ bẹ́ẹ̀. Lákọ̀ọ́kọ́ náà màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run ló máa ń gbà mí èèyàn á ro nǹkan lọ́kàn pé mo fẹ́ ṣe mọ̀ tọ́lọ́run bá jẹ́ kó ṣeé ṣe kó tó yẹ fẹ́ ṣe mo dúpẹ́ lọ́wọ́ àwọn òbí mi bàbá mi ti kú tipẹ́ bọ̀ màmá mi. ọlá àtẹwọ sáfẹ́fẹ́ rere. àmín ẹ ṣé gan ni màmá mi fẹ́ràn tíátà gan náà wọ́n fẹ́ràn nǹkan tí mò ń ṣe wọ́n support mi ṣe mọ̀ wọ́n support mi and again ṣe mọ̀ pé tí èèyàn bá ń ṣe nǹkan tí nǹkan yẹn bá wà látọkọ èèyàn tó yẹ pé kò ṣe pé wọ́n force èèyàn á dàbí idán ni so mo love acting in fact acting is part of me. Inú mi dùn wá ṣe ń parí ìrò tẹ̀dẹ̀ ń dá wa lóhùn lẹ́sọ àwọn lálẹ́ believe pé wọ́n jẹ́ colleagues nínú bẹ́ẹ̀ ṣe wà nínú tíátà àtẹ̀lẹ́ sí pé àwọn colleagues mi rèé o níṣìṣẹ́ iṣẹ́ tíátà yìí. Àwọn tó lè sọ pé colleagues mi àbí contemporary mi ìgbà tí mo dé ńgbà yẹn ṣe àmọ́ kókò síbi tá a bá ń bọ́ ọmọ gan nílé kan náà ní family kan náà ẹlòmíà gba oṣù mẹ́ta ẹlòmíà gba oṣù kan tó máa jẹ́ kó máa jùyàn lọ àwọn tó jẹ́ colleagues mi tó jẹ́ ọ̀rẹ́ mi tó jẹ́ pé contemporary mi gbà yẹn though one senior me from some years but we are friends very good one tẹ́ pé dọ̀la àwọn àṣẹ àtọ̀láwálé tó máa ń pè ní ẹfúnyẹlà olóbìnrin lébẹ̀ ní ẹfúnyẹlà àwọn tí mo bá tẹ́ contemporary mi tá jẹ́ pé ọ̀rẹ́ gidi ni wá nìyẹn Dìgbòlùjà Taofeek Adéwálé ọ̀rẹ́ mi gidi ni ẹjọ́ láti ilẹ̀ Ìyáàfin Tóyìn Ayaba ọ̀rẹ́ mi ni Adékúnlé Ayaba Ẹ̀sà ẹjọ́ wà láti ilẹ̀ ni ọ̀gá mi ọ̀rẹ́ mi nígbà gbogbo wọn ni bẹ́ẹ̀ náà ni Dọlápọ̀ Táíwò Èjìdé Alákàrà tẹnu ẹ mú gbà yẹn ẹnu yín jọ ṣíwájú ọmú bákan náà ó dẹ pé yín ṣáátà yẹn ẹlẹ́bùrẹ́ lé ẹfúyẹlà yẹn àti ohun Èjìdé àti ẹ̀yìn náà ẹnu yín ó mú bákan náà kí ló dé tẹnu yín ṣe báyẹn náà. wọ́n máa ń rò bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ tó jẹ́ ara wọn tún ni Ìyáàfin Alhaja Rukayat Lawal Ìyá Ìbàdàn gbogbo yín yẹn náà lẹ́fù yẹn náà ẹnu yẹn máa ń ṣe kiri àti ọlọ́dẹ gbé sókè o àti tatu ni. àti Ìyáàfin Shakirat Ajíbọ́lá àmọ́ pé Shaki Dabel àwọn tó jẹ́ contemporary mi nìyẹn. ọlọ́dẹ gbé lórí sókè àṣẹ gbogbo ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ jọ̀ọ́ kí ni ìmọ̀ràn tí ẹ lè fún àwọn tó ń bọ̀ lẹ́yìn ìmọ̀ràn ó lè fún wọn. well àwọn tó ń bọ̀ lẹ́yìn ìmọ̀ràn tí mo lè fún wọn náà ni pé kí wọ́n kàn focus ẹni iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe láyè tí wọ́n bá focus ó lè pẹ́ o wọ́n á focus wọ́n á tún máa gbàdúrà persistence ṣẹ́mọ̀ pẹ̀lú Ọlọ́run gbogbo ní ṣíṣe tí wọ́n bá ti fọlọ́run síwájú everything tí wọ́n bá fẹ́ ṣe you are good to go.
torí iléeṣẹ́ Olúayé TV láti wá interview yìí torí àwọn náà lórí YouTube ní àṣẹ̀ṣẹ̀ tí tẹlifíṣàn wa náà ó ti ń lo òkè bó ṣe ń lo òkè náà ló ń lo òkè yẹn ẹ jẹ́ kí gbogbo àyè mọ̀ ẹ́ pé Olúayé TV YouTube ló wá ẹ bá náà jẹ́ kí ẹ bá dá sọ̀rọ̀ wà níbi pé Olúayé TV o ẹ kọ́ máa subscribe kọ́ máa tẹ̀ ọ́ pẹ̀lẹ́pẹ̀pẹ̀. ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odò orúkọ tèmi ni Ajíbọ́lá Olúbàjò aka Májìyàn ẹ lọ máa wo Olúayé TV o Olúayé TV tẹ́ bá ń wò àwọn sinimá oríṣiríṣi tó pé kì í ṣe àwọn àṣàdànù sinimá tó máa ń kọ́yàn lọ́gbọ́n ẹ máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ nílànà tọlọ́run àti nǹkan tó ń ṣẹlẹ̀ ní society wa tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ máa rí ń bẹ̀ ẹ máa wo Olúayé TV mo dẹ̀ promise yín pé ẹ ní regret àmì o in fact pé ẹ wo Olúayé TV ẹ máa like ẹ máa comment ẹ máa subscribe sí ẹ ṣé gan-an we really appreciate you thanks so much ẹ ṣé gan-an thank you.